APC Progress. Asgat Tinubu Shettima. Tinubu Shettima. Inshallah. Asgat Tinubu Shettima. Tinubu Shettima. Inshallah. APC Progress. APC Progress. APC Progress. Asgat Tinubu Shettima. Tinubu Shettima. Inshallah. ìpèdè ọ̀hún ti ṣe wáyé nìyẹn o. Asgat ni wọ́n porúkọ ìjókòó wọn bí àwọn àfa ẹlẹ́sìn mùsùlùmí ṣe jáde nìyẹn o. àwọn olórí ẹlẹ́sìn Islam káàkiri ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ míì ní Nàìjíríà ni wọ́n kóra wọn jọ. wọ́n ní ti Bọ́lá Tinubu òun Shettima làwọn ń ṣe àti gbogbo ẹni tí ẹgbẹ́ òṣèlú APC bá gbé kalẹ̀ láti díje dupò pàápàá ní ìpínlẹ̀ Èkó bí wọ́n sì jẹ́ olórí ẹlẹ́sìn. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nínú wọn ní ilé kéwú ńláńlá tí wọ́n ní ìjọ ńláńlá àsálàtù ńláńlá pẹ̀lú àwọn èrò bìbà tí wọ́n sì ń kéde fún gbogbo àwọn ọmọ ọjọ́ wọn láti gba káàdì ìdìbò wọn kí wọ́n sì múra láti fi ìbò wọn gbé Àkànbí Bọ́lá Tinubu ọmọ olóríire wọlé sọ sípò ààrẹ tó ń ti Shettima àti àwọn ọmọ ẹgbẹ́ APC yòókù káàkiri gbogbo ibi tí ìbò yóò ti wáyé lọ́dún 2023 yìí. Sheikh Musa Yahya Agboola òun náà ni ó kó àwọn àfáà ìṣòdì o tí wọ́n sì ń ṣèlérí pé ti aṣíwájú Àkànbí Bọ́lá Tinubu làwọn ń ṣe. lára àwọn àgbààgbà àfáà tó wà níkàlẹ̀ òun náà ni Alfa Ahmadu Ọláníwájú Al-Fulani, Sheikh Mubarak An-Nafi, Sheikh Ibrahim Saidi Ọláwùmí, Sheikh Sulaiman Adéoyè Àlééfà, Sheikh Abdulrahman Yisa Ọlọ́dún àti àwọn àgbààgbà àfáà tí wọ́n ní kìmí dáadáa lọ́pọ̀ èrò lọ́pọ̀ jọ̀mọ́ àti ẹgbẹ́ alásàlátù lóríṣiríṣi. kí ni wọ́n wí o kí sì ni wọ́n fẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC pàápàá lọ́wọ́ Bọ́lá Tinubu Àkànbí ọkọ̀ Olúrẹ̀mí ọmọ Olódòdẹ. bóyá ẹ máa bá wa ká lọ bí kálukú ṣe wí tiẹ̀ láwẹ́láwẹ́. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yìn fáànù Muhammad bàbá wa àgbà níjòkó bàbá wa dé jòkó náà bàbá wa àgbà ní ládùúgbò yìí léde adúpẹ́ wípé a ní àgbàlagbà tó ṣe dáàbọ̀ níta tẹ́wò ní bàbá Mọ̀lánà Sheikh Musa Yahya Agboola ohun ọmọ kí ó tó bá gòkè ní tèmi yìí àgbàkà rẹ̀ mú pọ̀ sí mo fi ti ní kí gbogbo àwọn bàbá ti bẹ̀rẹ̀ ẹ̀yin elétò Fadilatu Sheikh Ishaq Yahya Agboola ẹwà ìdérí ọkùnrin tí ń darí wa láti ẹ̀kan yìí ẹni ọlọ́run bá ní kírọ́ ìlú owó ayé wọ̀ ẹ̀yin elétò adúgbẹ́ lọ́dọ̀ lọ́wọ́ èyí tẹ́ ẹ ṣe yìí ẹ wá mo bá ní ká tẹ́ ẹ gbé fèrè fún mi ọ̀rọ̀ ara mi ẹni wọ́n fi sọ̀rọ̀ tẹ́gbẹ́ èyí tẹ́ ẹ ṣe yìí Yorùbá bọ̀ wọ́n ní wí tèmítèmí kò sẹ́ni tí ó wí tí ẹ bìírọ̀ ìwọ lọ́lọ́bẹ̀ ẹ jẹ́ kí wọ́n wí tí wá dé wá níbi ọ̀rọ̀ òṣèlú Yorùbá bọ̀ wọ́n ní ọ̀sínbẹ̀ ọní wọ́n ti pín tó bá ń bẹ̀bẹ̀ ní ọmọ ní wọ́n ti àwa mùsùlùmí especially àwọn àfá ààsí ní òṣèlú rárá tẹ́lẹ̀ ẹni wá tó wá sọ̀rọ̀ òṣèlú òun tó dáhùn mo ṣe prógrámù kan ní Ìgbẹ̀jù Lẹ́kì ní Òkèèrà Olúwa bí kí ni wọ́n gbé Tinubu sí ẹ̀gbẹ́ ẹ̀sìn wọ́n á sọ ọmọ lẹ́yìn Yorùbá èyí tó kàn wáyé
mo lọ́mọ kan tí kọ́ nìyẹn tẹ́pẹ́ Saheed Òṣùpá ó ní ẹjẹ́ àdélé ká tó bára wí ná mo wá lẹ́yìn Yorùbá èyí tó kàn wáyé ṣe ẹni lágbájá kówó tó géètì jẹ́ ìdákọ̀ gbogbo owó wa àbúrò ẹ̀ ló wọlé sí ní ìdákọ̀ ẹ̀gbọ́ mo ní ẹjẹ́ kọ́kọ́ gbìyàn tì ná ṣe ẹni jàtà ń bá la wájà Yorùbá ẹ palẹ̀ ẹ̀ ná ẹjẹ́ ká gbafẹ́ tá a bá gbafẹ́ tán ẹ wá jẹ́ bẹ̀rẹ̀ jà wá padà wọ́n bú mi ní orí social media ṣe dédé pé wọ́n lọ́rọ̀ rẹ̀ ó rí bẹ́ẹ̀ sẹ́bọ̀ pé ní àwọn tí wọ́n ń jẹ òṣèlú ni Amadu àyálìkùá olúmọ̀rẹ́ ní ìgbé èlò lọ fún mi adivert èmi ẹgbẹ́rẹ̀ pé bóyá ṣe sọdún àwọn ọ̀dọ̀ ìrìnàjò mọ́ nífẹ̀ẹ́ ara wa ṣé wọ́n rí àjọ ká ti pàdé lọ́dọ̀ olúmọ tí ó dájú tẹ̀lé níwájú yín àfáàrò ìmọ̀tú tó fojú kàn ọ́ àmọ́ òun náà gbàgbé àdéhùn tó ṣe fáwọn afá mo wá kí i bẹ́ẹ̀yàn bá dìde báyìí ìyàwó jẹ wá gbé ṣé wá rí àwọn àfáà kọ̀ọ̀kan tí ń gun nígbà tí wọ́n sọ̀rọ̀ tí ẹ̀yìn ò bá dìde báyìí ẹ̀ ń gbọ́ ìyálàjà ọ̀rọ̀ prógámù tẹ́yìn náà ṣe àwọn èèyàn kọ́mẹ́ǹtì lórí wípé àléwọ̀ aláwọ̀ nínú ẹ̀dùn ẹ̀jẹ̀kújẹ nígbà wọ́n sọ̀rọ̀ pé èèyàn àìmọye èèyàn ní Tinubu ti gbé gun òkè mo wá kí ẹsẹ̀ tí a tẹ́ ẹgbà wá wọ́n ní ọ̀ nítojú mi yàn ní mẹ́bọ wọ́n lẹ́ni tí wọ́n máa tojú ẹ̀yàn mẹ́bọ ẹbọ tí wọ́n mọ̀ pé tí wọ́n bá ké lórí ìta yóò kú ẹ̀mẹ́ni tí wọ́n ní ó wá gbé ẹni tí ò sí nígbàlẹ̀ wọ́n wà pẹ̀ pé ìwọ̀n ni ọgbẹ́ ṣe mọ̀ fáwọn tó wà bẹ̀ tí mọ̀ pé ikú ní náà nísì ẹ̀yìn Asgat ẹ̀ẹ́dẹ́wọ́ tójú wa yàn wá mẹ́bọ náà yóò wá dáa fún yín akọ̀ ìyálà ìyàwó túbà ẹ má dìfẹ́ǹdì wa o torí wípé àwa náà ti kàmpé fún wípé kíyàwó má jẹ mùsùlùmí mọ́ mo wá kí i púpọ̀ bẹ́ẹ̀ ṣe wá jáde tẹ́ jẹ́ kí ìyàjẹ́ wá ní èmi yìí náà ẹ̀ṣẹ́ dáadẹ́ pè mí tẹ́sì fún mi lórí ọlọ́run ní ẹ̀mí òdé garamọ́lá wọ́n lọ sọ owó ọ̀rẹ́ tó bá fẹ́ yí wá tẹ́ wá mi dé lọ bá ṣe ó sì ha Agbọ́lá ẹ̀yìn àti coordinator wa Abdulatif Agbọ́lá àti ráìdù ìtẹ̀fóònù ní èmi gan ní fọ́lò ilé tẹ́ẹ̀tẹ́tẹ́ bá mi bó kí ní ọjà lọ́dún ìrọ́pìn káàbà wọ́n wà ní Àbújá wọ́n wá láwọn ti gbé fóònù mi pé tó ọmọ ìyá mi Abdulkani ló wá ti mílẹ̀ ní pé àkéésì fẹ́ ẹnu o nínú ẹni tó yẹ kó líìdì yìí kájọ máa gbé bánà ẹ bá kárí wọn lọ nínú bá tiẹ̀ bá ti gbé bánà èmi ga gbogbo yìí lọ wọ́n tètè ní bánà yìí ní èmi náà fi ẹgbẹ́ yìí dólẹ̀ ní oko ọlọ́ àkáàkà ìnà má lá àkáàlàhù kàsáyé ìlàlẹ̀ àìjà ẹ̀gẹ́ ìsìnà bàbá lẹ́yìn wájú nǹkan sí ọlọ́mọdé àbúrò sí wá Asgat Tinubu Shettima àti gbogbo àwọn tá a ní tí ń lọ ọlọ́run APC ọlọ́mọdé ojútì wá subahana rabbika rabbil izzati amma yasifun wa salam. adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn fún Muhammad bàbá wa àgbà níjòkó bàbá wa dé jòkó náà bàbá wa àgbà ní ládùúgbò yìí léni adúpẹ́ wípé a ní àgbàlagbà tó ṣe dáàbọ̀ níta tẹ́wò ní bàbá Maulana Sheikh Musa Yahya Agboola
ọmọ ọmọ kí ó tó bá tó kéde ìdílé yìí àgbàkà yẹn kò pọ̀ sí. mo fi ti ní kí gbogbo àwọn bàbá ti bẹ̀rẹ̀ ẹ̀yin elétò fadilatu Sheikh Ishaq Yahya Agboola ẹwà ìdérí ọkùnrin tí ń darí wa láti ẹ̀kan yìí. As-salatu ala nabi. Mo kí ìjókòó àwọn àgbàlagbà àsọtẹ ọba wa ti gbogbo àwọn àbá kí látàárọ̀ bàbá àfà orí tí ìjókòó lẹ bá wà báyìí kókó àwọn àfà sínú abọ̀dọ̀mọ́ lẹ́ni tí ó mọ̀ jẹ́ bàbá àfà síbẹ̀ bàbá tó wá jẹ́ gbogbo bàbá wa àfà àwọn náà ni bàbá wa tí wọ́n dá látàárọ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀mí yé tó kún fún wa sí i. Èmi ò ní kankan míì tí mo fẹ́ sọ tayọ yìí pé èmi láìkí olóṣèlú gbogbo yẹn ló fẹ́ bí wọ́n ti ń sọ ohun ṣùgbọ́n tèmi yàtọ̀ mi ò láìkí olóṣèlú rárá mi ò dẹ̀ kí ń tẹ̀lé wọn ṣùgbọ́n àríkà lọ́dọ̀ àwọn àgbàlagbà pé ìbá wọn sí òṣèlú tó dáa ẹ̀wà ní tẹ́mi fi yàtọ̀ sí gbogbo àdí àtàwọn èèyàn ń wá òun ni pé èyí máa sábà rí wọn ní rí pé èyí tí wọ́n fẹ́ lọ́dọ̀ wa yẹn gẹ́gẹ́ ni wọ́n kìtà bàbá tí wọ́n ẹ̀ndọ́sì kìíní yìí bàbá wa tí wọ́n ẹ̀ndọ́sì kìíní yìí àwọn ní ojú inú wọ́n dẹ̀ lójú ta wọ́n ní ojú inú wọ́n dẹ̀ lójú ta ìtawà fi ń wòran kọ́ làwọn fi ń ríran ìtawà fi ń wòran kọ́ làwọn fi ń ríran àwọn ti rí ibi tí ó kù tó yẹ ká lọ àwọn ti rí ibi tó kù tó yẹ ká lọ so kò sí nǹkan tí àwa tí a sọ pé aláìkí olóṣèlú kò sí nǹkan tá a fẹ́ ṣe mọ́ báyìí ó gbọ́ àwọn tí a sọ pé aláìkí olóṣèlú kò sí nǹkan tá a fẹ́ ṣe mọ́ báyìí. Ibi tí bàbá wa bá kọrí sí ibẹ̀ náà làwọn náà kọrí sí tàbá fẹ́ yọ máa lè. Ibi tí bàbá wa bá kọrí sí ibẹ̀ làwọn náà kọrí sí tàbá ti fẹ́ yọ máa lè. Ṣùgbọ́n lókùtọ̀ tó ń wá ọ̀rọ̀ ẹyọ kan tí mo fẹ́ sọ fáwọn olóṣèlú. Ọ̀rọ̀ pọ́ìntì kan oṣù tó wà bẹ́ẹ̀ tá a fẹ́ sọ fáwọn olóṣèlú. Gbogbo ń tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní ṣe fún wa ẹ má sùn fún wa mọ́. Gbogbo tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní ṣe fún wa ẹ má sọ fún wa mọ́. Gbogbo ẹ̀jẹ̀ tẹ́ bá ti mọ̀ pé kò ní jẹ́ òótọ́ torí àti gbéra bàbá ti wọ́n ti lídìí wa ká tẹ̀lé yìí báyìí. Bàbá ti lídìí wa a sì gbúdọ̀ tẹ̀lé bàbá. Àwa náà ó sì ẹ̀ńdọ́sì yìí. Àwa náà ó sì ẹ̀ńdọ́sì yìí. Ṣùgbọ́n ìtẹ́ bá ti mọ̀ pé ẹ̀ nílé ṣe bàbá ọlọ́run ìtọ́ bá ti mọ̀ pé àwọn ò nílé ṣe. Gbogbo ìtẹ́ bá ti mọ̀ pé ẹ̀ nílé ṣe. Ẹ fi ọlọ́run múlẹ̀ kó máa yanjú ọ̀rọ̀ wa. Ọ̀yẹ́ ẹ fi ọlọ́run lẹ̀ kó máa yanjú ọ̀rọ̀ wa. Ẹ sọ fún wa pé ẹ wo níbi Ajégúnlẹ̀ tá wà ń bẹ̀. Ajégúnlẹ̀ tá wà ń bẹ̀ yìí. Wàláhì àwọn olóṣèlú wà ń bẹ̀. Àwọn olóṣèlú wà ń bẹ̀. Wọ́n ṣe ọlọ́jẹ̀ tí wọn kì í ṣe ọlọ́jẹ̀lú. Lórí mi náà lọ́fíìsì. Àwọn ṣẹ́gun wa náà lọ́fíìsì. Mo níbi tẹ́mi ti ń pa owó wọlé. Àwọn ṣẹ́gun wa ní ààyè tó wọ́n ti ń wọlé lódìdí. Lódìdí. That's why tẹ́mi ẹbí fi ẹ̀mí sọ́dọ̀ wọn. Lórí bẹ́ẹ̀ làwọn àbá àwọn òbí fẹ̀mí sọ́dọ̀ àwọn olóṣèlú. But alhamdulilayi pé a rí àwọn bàbá wa tẹ̀lé lójú ọ̀nà. Alhamdulilayi pé a rí àwọn bàbá wa tẹ̀lé lójú ọ̀nà. Ṣé rí ọ̀rọ̀ tẹ́mi ti ẹ̀ gbọ́ lẹ́nu bàbá lónìí. Ọ̀rọ̀ táwọn afọ àwọn gbọ́ lẹ́nu bàbá lónìí. Mo fi tiẹ̀ mí sí òṣèlú látòní lọ. Látòní lọ àwọn ṣẹ́kù wa láwọn bẹ̀rẹ̀ sí. Wọ́n gbé wa lọ bí tí àwọn àyè tó já sí pé làákà ìwà òtí ẹ̀ ti dé wọn fún àgbàdo kò tiẹ̀ ti dé orí mi. Tọ́ ọlọ́run kí ó dé adé àwọn bàbá wa pé lójú ọ̀nà táwa ń bẹ̀ yìí wọ́n ti síwájú wa báyìí. Wọ́n já mọ̀ pé gbogbo èyí tá tẹ̀lé ẹ̀ ní tàn wá nílé. Ó bẹ̀rẹ̀ láti rí bàbá wa Bọ́lá tó fi dórí bàbá wa Ṣẹ̀tìmọ̀ tó fi dórí bàbá wa tí à ń lo ayé wọn lẹ́kọ̀ọ́ ọlọ́run àwa náà ẹ̀ńdọ́sì yín o àìdọ́sì ṣùgbọ́n àtúpadà máa ẹ̀ńdọ́sì yín dáadáa sí ẹ̀bá sí. Olùdíje àbájú gbogbo àwọn àgbàlagbà kálẹ̀ lórí ọjọ́ tó tọ̀ lọ́nà. Àwọn Áfíríkà ti dẹ́ ẹ̀wọ̀n tẹ́ dojú kọ. Ẹ̀yin ilẹ̀ yọwọ́ kúrò nínú ẹ̀sìn. Ẹ̀yà wá bí wọ́n sọ̀rọ̀ nípa òṣèlú inú onífẹ̀ẹ́sì
kan wà tí gbogbo àwa mùsùlùmí kì í sí rẹ̀. ẹ dábọ̀ ẹ tẹ́tí. àwọn afá sọ pé fáwọn méjìlá ní ẹni fáwọn àìní ẹni fáwọn kìfáyà a máa tó ara pé lọ fáwọn àìní tó kàn mí là á máa gbájú ti pé olùgbọ́dọ̀ jẹ́ kíkí ní oṣù lórí ìgbọ́dọ̀ pààyàn ìgbọ́dọ̀ ṣe ṣìnà ìgbọ́dọ̀ mutí ìgbọ́dọ̀ ṣe hajj láì mọ̀ pé gbogbo tọ́lọ́pọ̀ fún ọlọ́pọ̀lọpọ̀ ní ẹ̀ṣẹ̀ wà fáwọn kìfáyà fáwọn kìfáyà kò kàn ní agbájá ní ẹjọ́ dá sí èmi kọ́ mọ̀ ń ṣe ẹ̀ẹ́dẹ́ lágbájá ṣe láì dá sí tí wá sí ní ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ ìdúkà pàyẹ̀wọ̀ inú ẹni síyásá wà àìsàn nípa síyásá ti ṣẹ̀rẹ̀ yìí bá a ṣe dá sí táàwù táàkáwọ́ gbéra pé tó kàn wá a sì ń gbẹ̀ṣẹ̀ pé kéèyàn báyìí àfọ́níṣẹ́ láàrin ọmọ àtàwà kalẹ̀ ọ̀wọ́ náà lásán àkọ́bẹ̀ ṣe dídí ẹ̀yìn áfíkà tẹ́lẹ̀ ìdí sọ́wọ́ ní ẹyọ ẹ̀ṣẹ̀ kú lọ́wọ́ àwọn àfáàní Allahu Akbar. tó tún wá nìkan ò ṣe à ń ṣe hálùkà nìkan ò ṣe in tó ṣe ní pé àlùṣáàmà kátìlì ìdàníyà ẹjá wa náà wọnú fíìdì kádàsà ẹ̀ ṣe wá gbé dáná náà ní tó yẹ lọ́wọ́ ọlọ́run náà bá wà bá sí ṣáájú tí mẹ́rùn bá tún ní jó ìrẹ́ ní ìmẹ́rùn ní yóò tẹ́gbẹ̀dé bàbá ti ṣáájú gbogbo wọn ló ṣe aláwọ̀ lẹ́yìn àwọn náà sọ̀pọ̀tù ọ̀lọ́kọ̀ ọ̀lọ́wọ́ àbọ̀ ànífà ní gbogbo dáwọn tàbí bá sọ̀pọ̀tù Tinubu Shettima àti gbogbo àwọn káńdé tó kù sọ káàdọ̀ bí At all house of representatives, no one kalẹ̀ yarí gbogbo ẹ̀yin àfa ẹlẹ́ẹ̀dọ́sì wọn. Ọlọ́run ló ṣe ẹ̀dọ́sì wọn náà. Gbogbo àwọn house of assembly ó bẹ̀rẹ̀ lórí Lukman Doluma àti Sọ̀fúrù Àkànbí lóluwà. Ẹ̀dọ́sì wọn. Tí n túmọ̀ ẹgbẹ́ ẹ̀dọ́sìmọ̀tì yẹn kò wá láti lè ta lọ́dọ̀ ọlọ́run ọ̀wọ́ ni. Ẹ̀dọ́sìmọ̀tì yẹn náà àwọn àfa àtọwọ́ àkànní náà wà ń bá ara kà rẹ̀ kíákíá tọ́lọ́ lè fi àgbẹ̀rẹ̀kà sí. Àbá máa bọ̀ wá. Jẹ́ káwọn àbá bẹ́ẹ̀ ni ṣe gbẹnu wọn sọ ẹ̀dọ́sìmọ̀tì náà wá sí Mubarak ẹ̀ láti ṣẹlẹ̀ méjì. Bàbá wa Ibrahim Ọláwùmí ẹ̀wọ̀n náà bá tún bí Adámọ́lá ayáàtọ̀ àti endorsement àtọ̀rọ̀ ṣókí ẹfẹ́ sọ ẹ̀dọ́sẹ̀ papọ̀. Sallu ala nabiyil karim. Ohun àsàlátù yóò lọ sókè dáadáa. Sallallahu alayhi wa sallam. Mo gbé kíkí látọ̀dọ̀ bàbá wa àgbà Fadilatu Sheikh Musa Yahya Agboola. Kárí gbogbo àwọn àlùfáà wa ní kalẹ̀. Ó wà wá tá mẹ́bí òkú ẹnìkan tí è ṣe àfá. Mo wá kí gbogbo àwọn elétò. Gẹ́gẹ́ bí àlùfáà wa tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo tọ̀ mọ́ pé Secretary àlùfáà wa Sheikh Abdul Lateef Agboola bí wọ́n ti wí nígbàtí àwọn elétò wá bá mi inú mi dùn púpọ̀. Kò sí tó jẹ́ kí inú dùn, mo wí fún wọn wípé àwọn Yorùbá máa ń pa òwe pé àáyá fẹ́ bí kùn tẹ́lẹ̀ wọ́n tún á ní kú màánà rẹ̀ á sórí igi ẹ̀sìn tó sí bí wọ́n ní àáyá ó fẹ́ kùn igi wọ́n tún á bá pé ìwọ àáyá kún wa náà rẹ̀ máa á sórí igi yẹ́rí ẹsẹ̀kẹsẹ̀ òní ohun igi ní ìgùn. Nínú àwọn nǹkan tí ń bẹ nínú ẹ̀mí kódà tí ó jẹ́ kí èèyàn rọrùn sùn, òun ló fà á mo ṣàlàyé fáwọn elétò wípé Usbu Sheikh Muhammad Said Ibrahim Ọláwùmí tá a máa ṣe gbogbo July bẹ́ẹ̀ wá lọ wo al-mawdu' ar-ra'isi ohun tó dálé lórí náà ni an-nizam siyasi fil Islam
ó wá ní àwọn tuntun tó yá pàgà ìjẹ́ mùsùlùmí ló ṣe ṣèlú kí ni àti Islam kọ sí democracy wà má kéré ìdè tó ọ̀rọ̀ yẹn wá dàbí kàkáàjẹ̀tì fi nọ́ọ̀sì àkó ọ̀dọ́ àsọ̀rọ̀ tó ṣe bẹ́ẹ̀ bí mo ti wà gbogbo ìlàdàrọ̀ inú sàndó ni torí pé ọ̀tọ̀ ni èmi wọ̀ pé yóò tún tó wáyé ó ti wá yìí ó jẹ́ ìdùnnú púpọ̀ àwọn àgbàlagbà náà ni wọ́n máa ń wí wọ́n ní mo pẹ́ kí n tó gbọ́n ẹ̀rọ àgbà máa parí ẹ̀ àrògbọ́n náà ni so we have woken up from our slumber and we have woken up till eternity. Láti kí a ti yíra nù àtún sùn mọ́ tó èmi náà ẹ̀dọ́ sí ẹ̀ wípé APC Progress. Asgard Tinubu Shetima. Inshallah. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ẹni ká lọ sọ́dọ̀ bàbá ní Ibadullah. Bàbá wa Sulaiman Adéwuyì yàbí. Látòrí àwọn bàbá wa dára, bàbá wa Bọ́lá, kárí gbogbo àwọn tí a ń bẹ́ ń kálẹ̀ láàfáà gbogbo wa làkí, àkí àwọn elétò, àkí gbogbo ẹni tí ó dìde wá, àfigbólóhùn kí wá wípé ní gbogbo wa sọ wípé ní Allahumma salli ala Muhammadin wa sallim. Olùta sọ ìdí tó ní kíkí ntọ́lọ́ ń pàṣẹ láti ṣe ìgbọ́n fi ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ẹgbẹ́ yìí ṣé kì í sáà fún wọn ní ìwọ̀n wá sọ́dọ̀ níjọ́ tí wọ́n dé. Wọ́n á jẹ́ kó yí ẹgbẹ́ wípé ní èyí tí ó kù lẹ́yìn tá a bá kóra wa jọ oyè tó pọ̀. Bẹ́ẹ̀ kọ́ ni àgbàlagbà. Mo ní nínú tó kù a fẹ́ rí council chairman nínú ẹni tó jáde nílé kéwù kan náà wọ́n lè kéwù wa. A fẹ́ rí councillor. A fẹ́ oríṣiríṣi torí tá a bá rí. Bàbá ní bíi former chairman Agége Jibril tó jásí pé ní Markazi ló ti jáde. Ẹ dákun tẹ́nìkan bá jẹ́ nínú àwọn ilé kéwù tá a ní yìí ṣé yóò rọrùn fún wa láti rí nǹkan gbà ń bẹ̀? Wọ́n ní òsì ń bẹ̀ òní bá ti pín òjá. Ó jẹ́ jásí pé ọmọdé bolú máa wọ́n represent àwọn àfáà. Torí wípé wọ́n tamádáàrò fàlà ìgbà tí wọ́n yàtọ̀ sí gbogbo àwọn àgbà ló ti ṣíwájú wọn wọ́n mẹ́jọ àwọn àfáà. Ló fi jásí pé ní ẹgbẹ́ yìí ẹgbẹ́ tá a gbọ́dọ̀ endorse. Ẹgbẹ́ ń fi kọ́ ìdá méjì sí. Kọ́ńdà alákọ̀ọ́kọ́ wọ́n ní sihhatul abdan muqaddamun ala sihhatil abdan. Kí ìlú lálàáfíà ó síwájú ìta abẹ́rẹ́ gbé fọ́lọ́ lẹ́sìn. Ló fà á tó fi jásí wípé ní bílú ọ̀bá lálàáfíà oníbà ti kírun. Kí ló wá lálàáfíà kò sí tó wà ń bẹ̀dùn nǹkan méjì lọ. Méjèèjì náà ni àti àmàhún méjì ẹyin mẹ́ta wọn ní káwọn. Tẹ́bí bá tán tí bẹ̀rẹ̀ bá ba ní ìlú lálàáfíà kọ́dé ilé ìbá kìí púpọ̀ tọ́wọ́ àfà àìṣe nǹkan lọ́la ẹni kọ́ ìdá fún. Kọ́ ìdá tó tún bá kìí tá a fi ẹ̀ńdọ́sì yín òun ni pé ẹni bá ka fídíò dáadáa bàbá wa Sheikh Yusuf Adéwì wọ́n kọ́ wa ní as-siyasatu shar'iyya láti bàtà tó wá dé kiri báyìí. Bàtà tó wá dé jẹ́ àyà tó ka as-siyasatu shar'iyya. Adákùn gbogbo ẹ̀yà fún àtẹwà kálẹ̀ yìí náà lẹ́ti ká. Báwo ni wọ́n ti wá ka siyasatu shar'iyya tí ò ní tọ̀ bá kọ̀ rẹ̀? Ẹ̀yọ́ náà lébò wa a ẹ̀ndọ́sì yín. A fẹ́ jẹ́ kẹ́ máa tọ̀ bá nígbà pé siyasatu shar'iyya ni bá a ti ń ṣèlú. Bàtà wá ẹ̀ndọ́sì yín gbogbo àwọn táwa nígbà yìí. Àwọn lásán láti wá ti ẹ̀ndọ́sì yín. Jàmáà wá ti ẹ̀ndọ́sì yín. Àwọn ọmọdé wá ti ẹ̀ndọ́sì yín. Gbogbo àwọn olólùfẹ́ ẹ̀sìn ẹ̀wọ̀ tí táǹpẹ̀ ní múbà yìí ju kẹyọ kan lọ o. Tàbá gbé spíkà sí ẹnu lórí múbà yìí ó ju kẹyọ kan lọ. Tí o gbọ́ lálẹ́ ẹ̀ndọ́sì yìí báyìí. Kẹfẹ́ mi balẹ̀ èyí tí wọ́n fi kún nígbẹ̀yìn láàrin ìṣẹ́jú díẹ̀ ìṣẹ́jú ẹ̀rọ kan tó kù lórí tó ní
ẹjọ́ tó lọ́wọ́ lọ́wọ́ yín ẹ má disappoint wọn. Gbogbo àwọn ẹ̀yẹ́ ti rí wa ipa wa bí ẹ má disappoint wa ẹ lọ ẹ débẹ̀ kò ní ẹ Tinubu náà ó débẹ̀ àmọ́ tẹ́ ẹ bá débẹ̀ ẹ mú tàwọn aráàlú ṣe gẹ́gẹ́ bí àdéhùn. Ẹ má jẹ́ kọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan tó ní láyà dàáńkà òtáàfù lẹ́kọ́wọ́ mi bèrè wá tọ́ ní fọlọ́kọ́wọ́ fi sírì gbẹ́yìrò lẹ́kọ́wọ́ mi bèrè àlà. Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ tí yín dàbí ẹ̀jẹ̀ àti fáńtì àfọ̀n lápapọ̀. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Abawa Abdulrahim Ọ̀yàn ọ̀yà ìṣẹ́jú méjì náà ni ẹ má bínú ẹ láti sọ̀rọ̀ ọ̀nà ẹjá farabalẹ̀ wọ́n yẹ ẹ̀dọ́sì lọ́wọ́ ẹ̀yọ́ ni wá jókòó báyìí tàbí wọ́n ní kẹ́ wá jókòó ẹ máa start in the house now the law above this go and sit down. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin. Adúpẹ́ la ṣe bá ìgbòho yìí. Kódà kò sẹ́ni tó rò pé bóyá yóò rí báyìí. Wọ́n lè fi ráwọn ọmọ wa tó bá sọ pé kò bá rí báwọn. Ọlọ́run adúpẹ́ o. Àwọn mùsùlùmí la gbé báwọn. Àwọn mùsùlùmí náà ni wọ́n gbé yìí. Àti rí lásìkò tá a gbà kálukú náà láti gbà á. Lórí nígbà ní àsìdákẹ́ ló ti wọ́n ti dáhùn jàmọ́ yìí ẹgbẹ́ tí wọ́n ti jọ́sọ̀ wa kálukú wa ti ń sọ láyìíká ìfún abáde pẹ̀lú ọ̀pọ̀ náà ó ti yá lọ́nà ìbálẹ̀ ayábẹ́ ìwé sí ààrẹ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí a ti gbé tẹ́lẹ̀ táwọn èèyàn ò mọ̀ ó ti yá lọ́nà ọlọ́run mọ̀ jẹ́ kí ẹgbẹ́ ló bàjẹ́ Asgat Tinubu Shettima. Insha Allah. Gbọ́dún náà la máa lọ nípa fẹ́ dé o á dé bẹ́ẹ̀. Àwa náà la kúkú dé bẹ́ẹ̀ bàbá tí Tinubu bá ti dé bẹ́ẹ̀. Àwa náà la dé bẹ́ẹ̀ mùsùlùmí dé bẹ́ẹ̀. Wà ní bàtà láìláì. Sọ́tò Fatiha lọ́kùnrin. Suratul Fatiha wọ́n lè rojọ́. House of Representatives ní wọ́n ní kalẹ̀ yarí gbogbo ẹ̀yin àfa ẹlẹ́ẹ̀dọ́sì wọn. Ọlọ́run ló ṣe ẹ̀dọ́sì wọn náà. Gbogbo àwọn House of Assembly ó bẹ̀rẹ̀ lórí lókùndòlúmọ àti sọ̀fúrù àkànbí lóyìnwá. Ẹ̀dọ́sì wọn. Tí n túmọ̀ ẹgbẹ́ endorsement yẹn kò wá láti lè ta lọ́dọ̀ ọ̀nà ọ̀wọ́ ni. Endorsement yẹn náà àwọn àfa tó wà kalẹ̀ náà wà ń bára kalẹ̀ kíákíá tọ́lọ́ lè fi àgbẹ̀rẹ̀kà sí. Àbá máa bọ̀ wá. Jẹ́ káwọn àfa bẹ́ẹ̀ ni ṣe gbẹnu wọn sọ endorsement káwọn sì mọ̀ bára kẹ̀ láàrin ìṣẹ̀lẹ̀ méjì. Bàbá wa Ibrahim Ọláwùmí ẹ̀wọ̀n náà bá tóbi Adámọ́lá ayáàtọ̀ àti endorsement àtọ̀rọ̀ ṣókí ẹfẹ́ sọ ẹ̀dọ́sẹ̀ papọ̀. Sallu ala nabiyil karim. Ohun àsàlátù yóò lọ sókè dáadáa. Sallallahu alayhi wa sallam. Mo gbé kíkí látọ̀dọ̀ bàbá wa àgbà Fadilatu Sheikh Musa Yahya Agboola kárí gbogbo àwọn àlùfáà wa ní kalẹ̀ ó wà wá tá mẹ́mí òkú ẹnìkan tí è ṣe àfá wọ́n wá kí gbogbo àwọn elétò gẹ́gẹ́ bí àlùfáà wa tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo tọ̀mọ̀ pé secretary àlùfáà wa Sheikh Abdul Latif Agboola
bí wọ́n ti wí nígbàtí àwọn elétò wá bá mi inú mi dùn púpọ̀ kò sí tó jẹ́ kí inú dùn mo wí fún wọn wípé àwọn Yorùbá máa ń pa òwe pé àáyá fẹ́ kí kùn tẹ́lẹ̀ wọ́n tún á ní kú màánà rẹ̀ á sórí igi ẹ̀sìn tó sì rí wọ́n ní àáyá ó fẹ́ kùn igi wọ́n tún á bá pé ìwọ àáyá mú wa náà rẹ̀ máa há sórí igi ẹ̀rí ẹsẹ̀kẹsẹ̀ òní òun igi ní ìgùn nínú àwọn nǹkan tí ń bẹ nínú ẹ̀mí wọ́n àti òde kí èèyàn rọrùn sùn òun ló fà á mo ṣàlàyé fáwọn elétò wípé òṣùpọ̀ Sheikh Muhammad Saheed Ibrahim Ọláwùmí tá a máa ṣe gbogbo July bẹ́ẹ̀ wá lọ wo àlùmọ̀ọ́dún ọ̀rọ̀ èsì ohun tó dálé lórí náà ni an-nizam siyasi fil Islam ó wá ní àwọn tuntun tó ya paga ìjẹ́ mùsùlùmí ló ṣe ṣèlú kí ni àti Islam kọ́ sí democracy wà má kéré ìdí tó ọ̀rọ̀ yẹn wá dàbí kàkájẹ̀tì fi nafsi àkó kọ́dọ̀ ọ̀rọ̀ asọ́lọ́ tó ṣe bẹ́ẹ̀ bí mo ti wà gbogbo ìlàdàrọ̀ inú sáńtò ní torí pé ọ̀tọ̀ ni èmi ò mọ̀ pé yóò tún tó báyìí ó ti wá yìí ó jẹ́ ìdùnnú púpọ̀ àwọn àgbàlagbà náà ni wọ́n máa ń wí wọ́n ní mo pẹ́ kí n tó gbọ́n ẹ̀rọ̀gbà máa parí ẹ̀ àrọ̀gbọ́n náà ni so we have woken up from our slumber and we have woken up till eternity. Láti kí a ti yíra nù àtún sùn mọ́ tó èmi náà ẹ̀tọ́ sí ẹ̀ wípé APC Progress. Asgard Tinubu Shetima. Inshallah. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. Dúpẹ́ fún Ọlọ́run a sì fi ẹ̀yìn fún Ànábì wa Muhammad. Àwa dúpẹ́ fún bàbá wa lẹ́nu bàbá wa Sheikh Musa Yahya Agboola. Adamama ọ̀hẹ́ a dúpẹ́ púpọ̀ fún yín pẹ̀lú àwọn ètò tí ẹ ṣe yìí tí ẹ fi láfún àwa ìrìnlẹ̀ ní ojú afẹ́lẹ̀ pẹ̀lẹ̀ ilé liberation group tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ yín ọba tó wá ní ẹ̀sọ́ lọ́dọ̀ ló pàwà sí lẹ́sìn àmọ́ yìí tí èmi fẹ́ sọ lọ́rọ̀ onígbélé lápòópa wa mọ̀kìní ẹ̀jẹ̀ ká rántí ọ̀rọ̀ lọ́hùn pé wà á tásímọ́ tó ti hábìlá ìjẹ̀ ní àná wọ́n lájàfà rákùn títí bẹ́ẹ̀ gbogbo wa náà láti mọ̀ tó wọ́n rẹ̀ àmọ́ investment tèmi ó ní àdúrà bàbá wa tí bàbá wa Gbọ́lá sọ ìtàn wọn fún wa bàbá wa Imam Kùmẹ́yì nílùú wọn lọ́wọ́ gbogbo wàhálà tí wọ́n ṣe lórí ẹ̀sìn ní tí wọ́n mọ́ sí ládùá ó náà ni ìlú òfìsì endorsement tèmi fún Asgard àti APC lápapọ̀ kí Ọlọ́run kó wọlé alẹ́gàfẹ́ ìbáṣepọ̀ àwa pẹ̀lú yín yẹ ìbáṣepọ̀ Asgard àti APC Ọlọ́run sàjọ́ kó ṣe fún Ọlọ́run jẹ́ kó fún Islam ní ọ̀wọ̀ tí ò ti sí lẹ́lẹ̀ Ọlọ́run sàjọ́ fún wa Bismillahirrahmanirrahim Allahumma a'izza al-Islam wal muslimin Àmín. Allahumma a'izza al-Islam wal muslimin. Ọlọ́run gbé ìfún mùsùlùmí àti gbogbo ìsìlámù àti gbogbo mùsùlùmí. Wa dammir a'da ad-din. Gbogbo ẹ̀ tó bá ń bẹ́sẹ̀ jẹ́ ọlọ́ba àbájá ọlọ́ba àdọ̀rọ̀ ẹ̀rú. Waj'al amwalahum wa awladahum ghanimatan lil muslimin. Gbogbo ọkọ̀ tó bá ní ọlọ́run ọba mọ́jọ wúlò fún pàtẹ́kù pé máa fi dà lórí tẹ̀sẹ̀ lórí. Asgard àṣìṣe àmín. Àmín. Allahumma arhamna bil Qur'an. Àmín. واجعله لنا إماما ونورا ورحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون. Baba Sulaiman
Adéwuyì àbí. látòrí àwọn bàbá wa àgbà bàbá wa Bọ́lá kárí gbogbo àwọn tí à ń gbé ń kálẹ̀ láàfáà gbogbo wa la kí àkí àwọn elétò àkí gbogbo ẹni tí ó dìde wá àfigbólóhùn kí wá wípé ní gbogbo wa sọ wípé ní Allahumma salli ala Muhammadin wa sallim. Olùta sọ ètò tó ní kíkí ntọ́lọ́ ń bá sàlátù ṣe ìgbọ́nà fi ṣe fẹ́ẹ́ ní kọ̀ọ̀kan wa. Ẹgbẹ́ yìí ṣé lè sáà fún wọn ní ìwọ̀n wá sọ́dọ̀ níjọ́ tí wọ́n dé. Wọ́n á jẹ́ kó yí ẹgbẹ́ wípé ní èyí tí ó kù lẹ́yìn tá a bá kóra wájọ oyè tó pọ̀. Bẹ́ẹ̀ kọ́ ni àgbàlagbà. Mo ní nínú tó kù a fẹ́ rí council chairman nínú ẹni tó jáde nílé kéwù kan náà àwọn ilé kéwù wa. A fẹ́ rí councillor. A fẹ́ oríṣiríṣi torí tá a bá rí. Bàbá ní bí former chairman Agége Jibril tó jásí pé ní Markazi ló ti jáde. Ẹ dákun tẹ́nìkan bá jẹ́ nínú àwọn ilé kéwù tá a ní yìí ṣé yóò rọrùn fún wa láti rí nǹkan gbà ń bẹ̀. Wọ́n ní òsì ń bẹ̀ òní bá ti pín òjá ó tẹ̀ jásí pé ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ olúmọ wọn rẹpírẹsẹ̀ntì àwọn àfáà torí wípé wọ́n tamádáàrò ìfàlà ìgbà tí wọ́n yàtọ̀ sí gbogbo àwọn àgbà ló ti ṣíwájú wọn wọ́n mẹ́jà àwọn àfáà ló fi jásí pé ní ẹgbẹ́ yìí ẹgbẹ́ tá a gbọ́dọ̀ endorse ẹgbẹ́ ń fi kọ́ ìdá méjì sí. Kọ́ídà alákọ̀ọ́kọ́ wọ́n ní sihhatul abdan muqaddamun ala sihhatil adyan. Kí ìlú lálàáfíà ó síwájú ìta abẹ́ gbé fọ́lọ́run lẹ́sìn. Ló fà á tó fi jásí wípé ní bílú ọ̀bá lálàáfíà oníbà àti kírun. Kí ló wá lálàáfíà kò sí tó wà ń bẹ̀ tó nǹkan méjì lọ. Méjèèjì náà ni àti àmàhún méjì ẹ̀yìn wọ́n àmàhún méjì náà. Tẹ́bí bá tán tí bẹ̀rẹ̀ bá balẹ̀ ló lálàáfíà kọ́dé ilé ìbá kìí púpọ̀ rọwà fà àìṣe nǹkan lọ́láì ní kọ́ídà fún. Kọ́ídà tó tún bá kìí tá a fi ẹ̀ndọ́sì yín òun ni pé ẹni bá ka fíkìú dáadáa bàbá wa Sheikh Yusuf Adéwì wọ́n kọ́ wa ní as-siyasatu shar'iyya láti bàdà tó wá dé kiri báyìí. Bàdà tó wá dé jáde àkókò as-siyasatu shar'iyya. Adákùn gbogbo ẹ̀yà fún àtẹwà kálẹ̀ yìí náà lẹ́tì ká. Báwo ni wọ́n ti wá ka siyasatu shar'iyya tí òní tọ̀ bá kọ̀ rẹ̀? Ẹ̀yọ́ náà lè wà á ẹ̀ndọ́sì yín. Afẹ́ jẹ́ kẹ́ máa tọ̀ bá nígbà pé siyasatu shar'iyya ni bá a ti ń ṣèlú. Bàtà wá ẹ̀ndọ́sì yín gbogbo àwọn táwa nígbà yìí. Àwọn lásàlá tí wá ti ẹ̀ndọ́sì yín. Jàmá wá ti ẹ̀ndọ́sì yín. Àwọn ọmọdé wá ti ẹ̀ndọ́sì yín. Gbogbo àwọn olólùfẹ́ ẹ̀sìn ẹ̀wọ̀ tí tẹ́ǹpẹ̀ ní múbà yìí ju kẹyọ kan lọ o. Tàbá gbé spíkà sẹ́nu lórí múbà yìí ó ju kẹyọ kan lọ. Tí o gbọ́ alálẹ̀ ẹ̀ndọ́sì yìí báyìí. Kẹfẹ́ mi balẹ̀ èyí tí wọ́n fi kún nígbẹ̀yìn láàrin ìṣẹ́jú díẹ̀ ìṣẹ́jú ẹ̀rọ kan tó kù ní wípé ní ẹjọ́ tó lọ́wọ́ lọ́wọ́ ní ẹ má disappoint wọn. Gbogbo àwọn ẹ̀yẹ́ ti rí wa nípa wa bí ẹ má disappoint wa ẹ lọ ẹ débẹ̀ kò ní ẹ Tinubu náà ó débẹ̀ àmọ́ tẹ́ ẹ bá débẹ̀ ẹ mú tàwọn aráàlú ṣe gẹ́gẹ́ bí àdéhùn. Ẹ má jẹ́ kọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan tó ní láyé àdá àǹkà òtá olùkọ́wé mi bèrè wá tọ́ ní fọlọ́kọ́wé fi sírì غير القوم في العالم Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ tí yín dàbẹ́ ẹjẹ́ àti fàtí àfọn alápapọ̀ Abawa Abdulrahim Ọ̀yàn ọ̀yà ìṣẹ́jú méjì náà ni ẹ má bínú ẹ láti sọ̀rọ̀ ọ̀nà ẹjá farabalẹ̀ wọ́n yẹ ẹ̀dọ́sì lọ́wọ́ ẹ̀yọ́ ni wá jókòó bá tàbí wọ́n ni kẹ wá jókòó ẹ máa ń sáàdì kí á sí now ìlọ́ abófí ló wà sí down.
السلام عليكم ورحمة الله وبركاته. أصبح الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Adúgbò la ṣe bá ìgbòho yìí. Kódà kò sẹ́ni tó rò pé bóyá yóò rí báyìí. Ọ̀rọ̀ èmi ti rán àwọn ọmọ wa tó bá sọ pé kò bá rí báwo. Ọlọ́run àdúgbò ẹ̀ o. Àwọn mùsùlùmí la gbé báwo. Àwọn mùsùlùmí náà ni wọ́n gbé yìí. Àti rí lásìkò ìtàgbà kálukú aláàlá àti gbà á. Lórí nígbà ní àsìdákẹ́ ló ti wọ́n ti dáhùn ìyàmọ́ yìí ẹgbẹ́ yìí tí wọ́n ti dọ́dọ̀ wa kálukú wa ti ń sọ láyìíká ìfún abájé. Pẹ̀lú òpó náà ó ti yá lọ́nà ìbájá ayáde òun sí ààrẹ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí a ti gbé tẹ́lẹ̀ táwọn èèyàn ò mọ̀ ó ti yá lọ́nà ọ̀rọ̀ mọ́ jẹ́ kí ẹgbẹ́ ló bàjẹ́. Asgat Tinubu Shettima Tinubu Shettima Tinubu Shettima Insha Allah. Gbọ́dún náà láàmà lọ nípa abẹ́ẹ́dẹ́ o á dìbẹ̀. Àwa náà la kúkú débẹ̀ bàbá ti bí Tinubu ti débẹ̀. Àwa náà la débẹ̀ mùsùlùmí débẹ̀. Ìwà nígbà tó dáa ẹgbẹ́ sọ́tún Fatiha lọ́kùnrin. Suratul Fatiha wọ́n lè rojọ́. Amin. Baba Ahmed Al-Mubarak. Ìṣẹ́jú méjì. Sọ́lọ́ àbí àwọn bàbá wa máa fún àwa tí wọ́n wà ní ìkàlẹ̀ àdúgbò àwa tí a jẹ́ òdòrú náà lápapọ̀. Gbogbo àwa tí a jẹ́ olóṣèlú níkàlẹ̀ àdúgbò àwa tí a jẹ́ ẹgbẹ́ yìí. Àfọwọ́ àpé sàlámùlá àlékún warahmatullahi wabarakatuh. Èyí tí èmi tó fẹ́ sọ fún ìtàn tán kí Gandhi sọ tẹ́lẹ̀. Mo ọ̀rọ̀ kan jáde ní ìjọba tí ó dùn mọ́ mi tí ó wú mi lérí ìpínlẹ̀ kábígbà wá sí. Nígbà tí sọ̀rọ̀sọ̀rọ̀ kan sọ lẹ́ẹ̀kan ó nígbà tí ọ̀rọ̀ ẹgbẹ́ yìí ó jáde wọ́n ló yá láti ọ̀dọ̀ bàbá wa Gbọ́lá láti lè tó dárú pàlà. Níbi jẹ́ pé ẹnìkan náà ní Ọlọ́run máa fi mánà tí máa fi àyókù mánà. Nígbà Ọlọ́run bá ti ṣe báyìí tó ní ọ̀gá wa láti dárú pàlà ìṣe ètò ìsọ̀rọ̀ látara wọn. Gbogbo wa náà ti wá gbọ́ ni ẹnìkan àti yóò túmọ̀ àdúrà àwọn gbogbo wa là á jẹ́ sí àwọn náà túmọ̀ àdúrà gbogbo àwọn tá a jẹ́ àtàwọn àmì tí wọ́n tún máa jẹ́. Tó bá rí báyìí ẹ̀tọ́ tiwọn ni wọ́n gbé jáde yìí ẹ̀tọ́ tiwa náà tó kàn mí tó kàn ọ́ náà láàyè wa ẹ̀já mójútó. Gbogbo wa náà wà á ta wíìlù ní àṣàlùbálà ọlọ́sẹ̀ fífọ́ ànábì nù. Gbogbo wa náà lẹ́tọ̀ọ́ níbi tí a bá wọlé wa láti wo ipò tí a bá fẹ́ ká ìṣàdúrà fún wa. Àwọn àfọ́ àwọn àjáwà nípa àlékún ojú àdúrà ìmẹ́kùn sí ọlọ́run bá jẹ́ fún ẹ̀kùn àwọn ẹgbẹ́ Asgat tí wọ́n á bẹ̀rẹ̀ ilé ìtẹ́jú wa ló máa mà ọlọ́mọdé ọlọ́mọdé wọn pa wọn ọ̀làlá ìlú láti ẹnu èmi náà support mo sì endorse Tinubu Shettima àti àwọn tẹ́sánjẹ́ sáńdéètì ìsìsì lápapọ̀ pé ìlànà àmà insha Allah. Àlékún kí a ti bẹ̀ lọ́wọ́ bá wa sí wọ́n tó wà Muhammad gbáwọn àbáwá tí wọ́n ti lọ́wọ́ bá wa sàlékún gẹ̀ẹ́sì fún wọn. Wọ́n á tún àwọn àgbà ní ìkàlẹ̀ tó já sí pé àwọn ni lónìí àwọn ni lánàá táwọn ọlọ́pàá bá tọ̀ fún lánàá lọ́wọ́ já máa rí wọn. Àbáyé kọlọ́dá ìjà àfihàn bá wọn. Àwọn àgbẹ̀ tí wọ́n ti lọ gbogbo àwọn àfáà ní ìkàlẹ̀ èyí tí a jòkó orí ẹ̀ ní òní ọba tí ó fi wá ṣe kò ń jẹ́ tí ò ní kí ìwọ̀sìn láàmù yìí tọ́lọ̀ ń gbé wa lọ́wọ́ tí ò ní kó sẹ́yìn wa ó sẹ́yìn àwọn ẹlòmíì àwọn mùsùlùmí náà ń pariwo láti jẹta mẹ́jẹrin wípé àárín ẹ̀kọ́ wa gbà àmọ́ tàbá kèsì pé kí ló jẹ́ kí á rí ẹ̀kọ́ gbà á rí pé àwa mùsùlùmí ẹni wọ́n ṣọ̀gbọ́n
gẹ́gẹ́ bá àgbàlagbà ṣe fi mi kọ́ wa wọ́n ní gbogbo àwọn tí wọ́n ní achievement nínú ayé wọ́n máa ń ṣe ọ̀kan ni lọ́nà àwọn ti sọ lẹ́ẹ̀kan ọba tí wọ́n ní kẹlu àwọn àfáàkó wípé ògo ìsìlámù tí ayé ń jẹ níjẹkújẹ tí wọ́n ń bò mọ́lẹ̀ wípé kọ́lọ̀ ń bá dá wọlé abáwà fà àti pẹ̀lú wájú ọlọ́run ìjọ tí èrè rẹ̀ bá wá dé ọlọ́run méje tí wọ́n fi wá ṣe àwátì níbẹ̀ àlùfáà ìkọ̀lẹ̀ la ilaha illallah èrè rẹ̀ ètò owó àmọ́ká náà olùmọ̀ àtọ́lábẹ̀ pé kí n táà náà fi dá sí pẹ̀lú ìsìlámù táà náà wọ́n sọ wípé ìtawà náà ṣe ní ọlọ́run dákun àṣeyọrí ọlọ́run dákun fi tàwa lọ́rẹ̀ àdúrà ẹlẹ́ẹ̀kejì òun ni fún àwọn kándídéètì gbogbo àwọn tí a sọ wípé a fẹ́ sọ̀pọ́tì ọlọ́run má jẹ́ kí wọ́n bú ìsìlámù látara wọn ọlọ́run má jẹ́ kí wọ́n yẹ̀yẹ́ àwọn àfáà látara wọn nítorí pé tí wọ́n bá débẹ̀ tán bá a ṣe ń tàn mọ́ pé bí ó ṣe rí nì tí ẹ̀ bá wà lọ ṣe bẹ́ẹ̀ mọ́ ìdọ̀tí ni ó jẹ́ fún àwọn àgbàlagbà ọlọ́run ní dọ̀tí orúkọ ìsìlámù lẹ́gbẹ́ jẹ́ ẹwà ìsìlámù lábẹ́ lọ́run kẹ jẹ́ ẹ̀dàpẹ̀mọ́ dọ̀tí ìsìlámù lẹ́nu àwọn àgbàlagbà bí wọ́n ṣe ń rí látàárọ̀ èmi náà rí pé èmi náà ẹ̀dọ́ sí gúúpù wa yìí pé Asga Tinubu Shettima Insha Allah wala hawla wala quwwata illa billah. àwọn ṣèkọ̀